ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n má sọ Nàìjíríà di kòròfo. Olórí ẹgbẹ́ àwọn dókítà ilẹ̀ wa, dókítà Dáre Ìṣáyà sọ pé ọ̀rọ̀ àwọn dókítà Nàìjíríà ti le báyìí débi pé nínú dókítà 10 tẹ́ ẹ bá rí, àwọn 6 ni yóò ti fi Nàìjíríà sílẹ̀ tàbí kí wọ́n máa múra láti lọ. Lójoojúmọ́ làwọn dókítà òyìnbó ń filẹ̀ Nàìjíríà sílẹ̀ tí wọ́n ń wórílẹ̀-èdè míì lọ. Láàrin ọdún 2 péré ní 2019 sí 2021, ó súnmọ́ ẹgbẹ̀rún 10 àwọn dókítà ilẹ̀ wa tí wọ́n jápa, tí wọ́n wáṣẹ́ lọ sórílẹ̀-èdè míì tí wọn ò sì padà wá sílé mọ́. Lọ́dún yìí nìkan, ó ti lé lẹ́gbẹ̀rún kan àwọn dókítà tí wọ́n fún ní láńsẹ̀sì ní London pé kí wọ́n máa wá ṣe dókítà lọ́dọ̀ tàwọn. Bẹ́ẹ̀ ní Nàìjíríà, gbogbo dókítà gidi tá a ní ò tó 10,000. Bẹ́ẹ̀ àwọn èèyàn bíi 2 mílíọ̀nù la wà Nàìjíríà. Èyí ni pé bí 5,000 èèyàn ní dókítà ẹyọ̀kan ó máa mójútó, nígbà tófin àgbáyé sọ pé dókítà kan ò gbọ́dọ̀ tọ́jú ju 2 èèyàn lọ. Ohun tó burú nú ọ̀rọ̀ yìí ni pé àwọn dókítà tí wọ́n mọṣẹ́ dáadáa, tọ́pọlọ wọn pé jùlọ, àwọn ni wọ́n máa ń ríṣẹ́ sílùú òyìnbó tí wọ́n sì fàwọn ràlẹ̀ràlẹ̀ tí wọn ò páàsì dáadáa, àtàwọn tí wọ́n jẹ́ kòròǹfò lásán sílẹ̀ ní Nàìjíríà. Èyí sì lòkù aláìsàn ṣe ń pọ̀ jàláàyè lọ. Àwọn ọ̀gá báńkì náà pariwo láìpẹ́ yìí, wọ́n láwọn báńkà, ìyẹn àwọn máníjà báńkì tí wọ́n mọṣẹ́ dáadáa, àwọn náà ti ń fìlú sílẹ̀. Ojoojúmọ́ làwọn náà ń lọ. Ọ̀pọ̀ àwọn tí wọ́n mọṣẹ́ yìí, bí 15,000 wọn ló ti nìkan lọ lọ́dún yìí nìkan. Bẹ́ẹ̀ ní 2019 bí yìí, àwọn 3,000 péré ló fiṣẹ́ wọn sílẹ̀ ní Nàìjíríà tí wọ́n wáṣẹ́ lọ sókè òkun. Báwo lèèyàn ó ṣe wá fìyẹn wé tọdún tí kò tíì parí yìí, 15,000 ti lọ. Eléyìí fi hàn ibi tí Nàìjíríà burú dé ni. Àwọn tí wọ́n ń sá kúrò nílùú yìí, àwọn tí wọ́n ti kọ́ṣẹ́ ìfowópamọ́ tí wọ́n ti mọ̀, tí wọ́n ti kàwé jìnnà, tí wọ́n ti ní ìrírí, tí wọ́n sì ti lọ sóríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ láti mọ̀ nípa iṣẹ́ wọn ni. Ní báyìí, àwọn ràlẹ̀ràlẹ̀ lásán ló pọ̀ jù ná àwọn tó kù. Àwọn tí wọ́n mọṣẹ́ nù wọn ò tó nǹkan mọ́. Èyí sì ń baṣẹ́ náà jẹ́, ó ń fà sẹ́yìn. Iṣẹ́ wọn ní báńkì náà ò lọ déédéé bó ṣe yẹ kó lọ mọ́, nítorí àwọn tí ò mọ dòó ló pọ̀ jà àwọn tí wọ́n mọṣẹ́ dáadáa lọ. Kì í ṣọ̀dọ̀ àwọn dókítà àtàwọn ará báńkì nìkan lèyí tí ń ṣẹlẹ̀ o. Ní gbogbo ẹ̀ka ètò ìjọba ilẹ̀ wa ni. Bó jẹ́ ǹdí ètò ọrọ̀ ajé ni o, bó jẹ́ tàwọn ẹnjìníà ni, bó jẹ́ tàwọn onímọ̀ kọ̀ǹpútà, àgàgà àwọn olùkọ́ yunifásitì. Gbogbo wọn ni wọ́n ń sá kúrò Nàìjíríà. Bí wọ́n bá sì ti lọ bẹ́ẹ̀, wọn ò ní padà sílé mọ́. Wọ́n bá ti wọn lọ nìyẹn. Báwọn ti ń lọ yìí, bẹ́ẹ̀ ni Nàìjíríà ń di kòròǹfò, nítorí orílẹ̀-èdè tí ò bá láwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńgájíá, ètò ìjọba rẹ̀ ò lè lọ déédéé. Ìwà àbàjẹ́, ìkówójẹ, ìbàṣejẹ́ àtàwọn ọ̀wà míì tó ń kó fàsẹ́yìn borílẹ̀-èdè ni ó máa pọ̀ lọ́dọ̀ wọn. Ohun tó ń ṣe wá ńlẹ̀ yìí rèé, bí ìgbà tí wọ́n ti sọ Nàìjíríà di kòròǹfò, orílẹ̀-èdè tó kún fún kìkì àwọn aláàbọ̀ ẹ̀kọ́ àtàláìní kan ṣe, níbi táwọn tí wọ́n mọṣẹ́ dáadáa tọ́pọlọ wọn sì jí pépé ti sá lọ sẹ́yìn òdì. Wọn ò sì ṣe ní sá lọ sẹ́yìn òdì ńgbà tíjọba Nàìjíríà ó kà wọ́n sí, tí wọn ò mọ̀ wúlò wọn, tó jẹ́ni tó sá jáde níléèwé, púrúǹtù tí ó kàwé já, tí ó kọ́ṣẹ́ yanjú, tó bá ti gbégbó òṣèlú ní òdò lówó òjijì, tí ó máa pàṣẹ fáwọn akọ́ṣẹ́mọṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣòṣèlú yìí ni ò ní sátífíkẹ́ẹ̀tì. Ayédèrú láyé wọn látòkè délẹ̀, ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ wọn ni wọ́n fi ń pàṣẹ, àtipò òṣèlú tí wọ́n dìmú láwùjọ. Béèyàn dipò ńlá mú tí ò sọpọlọ gidi fún láti fi ṣàkóso ipò náà, ṣe bí ó kàn bábi tó wà náà jẹ́ ni. Ohun tó ń ṣẹlẹ̀ sí Nàìjíríà nìyí. Àwọn olóṣèlú, pàápàá àwọn àdánwò èèyàn tá a ní látọdún 7 sẹ́yìn yìí, wọ́n ti bà Nàìjíríà jẹ́ dé góńgó. Wọ́n ti sọ wá di yẹ̀bùyẹ̀bù láwùjọ àgbáyé. Wọ́n sì múra láti sọ wá di kòròfo lásán.
orílẹ̀-èdè tí gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn bá ti fìlú sílẹ̀ bábòmíì lọ. Korofo ni o. Àwọn èèyàn tí Nàìjíríà kọ̀ sílẹ̀, àwọn ni wọ́n ń bá wọn ṣiṣẹ́ ìlú ní London, l'Amẹ́ríkà, tí wọ́n sì mú àwọn orílẹ̀-èdè tí wọ́n bá lọ dára sí i. Gbogbo ẹ̀yin ará ayé, ẹ̀yin èrò ìlú, ẹ bá wa bá àwọn ìjọba yìí kí wọ́n má sọ Nàìjíríà di kòròfo. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.